Kásì ọmọdé jòjò ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n. Ẹ̀yin ejò àtẹ̀yin adìyẹ èwo ló wúlò fọ́mọ aráyé jù? Ẹ̀yin adìyẹ ni fún torí jíjẹ lẹ́yìn adìyẹ. Kí ló wá dé tó jẹ́ péjò tó lágbára jù ẹ̀yin ò wá wúlò fọ́mọ aráyé tó ẹ̀yin adìyẹ tí ò lágbára? Ìgbà tí third born mi tó máa pé ọmọ 3 years bí ẹnìkan ṣe wá bá mi pé Yẹ́rẹ́fíà ẹ wá kí ló dé wọ́n ní ọkọ yín mo ní ó ti jáde wọ́n ní ọkọ yín ti nascent o pé tẹ bá rẹ́jẹ̀ láàrin mo ní nascent mo ṣàbá nínú ẹ̀jẹ̀ ó ṣáà lò bí ọjọ́ mẹ́ta wọ́n ṣe surgery fún at the end of the day ó kú. Ṣé gbogbo arúgbó tó rí lọ́jọ́ alẹ́ ṣé gbogbo wọn ló fàárọ̀ ṣeré? Sórí gbogbo ìgbésẹ̀ tó bá ń gbé láyé máa ṣe dáadáa o. Sórí dáadáa tó ń ṣe yẹn àwọn ọmọ yẹn á jẹ ẹ̀. Kò sí ihò tó o lè gbẹ́ tó ò ní dí. Kò sí ihò tó o lè gbẹ́ tó ò ní dí. Sórí ìtò ò bá dín sìn ó ṣeé ṣe kó jẹ́ àwọn ọmọ ẹ ló máa di. Strike ti bẹ̀rẹ̀ nílẹ̀ Nàìjíríà lónìí. Ọmọ mẹ̀kúnnù ó wà nílé, ọmọ olówó wà nílé ẹ̀kọ́. Ọ̀pọ̀ àwọn ọmọ olówó tó wà nílé ìwé yìí bàbá tí wọ́n wà nílé torí iṣẹ́ ìjọba ni bàbá wọn ń ṣe. Ọ̀pọ̀ àwọn ọmọ tí ò fi bẹ́ẹ̀ rí jájẹ tó wà nílé bàbá tí wọ́n wà ń bíṣẹ́ torí iṣẹ́ àdáni ni wọ́n ń ṣe. Ṣẹ̀rí pélé ayé yìí ò báláǹsì báyìí. Ètò ọ̀rọ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé fẹ́. Oníṣòwò kan. Ìtajùlẹ̀ lọ́sẹ̀ tó kọjá ni wọ́n sì mú olóúnjẹ mẹ́ta oníbúrẹ́dì kan oníṣòwò olóúnjẹ mẹ́ta Búrẹ́dì kan, sóbò kan, olóúnjẹ mẹ́ta, oníbúrẹ́dì kan, oníṣòwò kan. olóúnjẹ mẹ́ta oníbúrẹ́dì kan. Èní ni ọjọ́ bíi ọ̀kan lára àwọn alátìlẹyìn ètò yìí Mosebọ́látán Johnson. Màmá yìí ń ṣọjọ́ òbí wọ́n wá ní kí n wá bá wọn daṣọ àṣírí bá àwọn arúgbó ká tún fún wọn lówó. Ṣùgbọ́n gbà tí mo dé àdúgbò yìí lé ní ọjọ́ Monday àkíyèsí tí mo ṣe ní báwọn ọmọ kéékèèké pọ̀. Ọmọ mẹ̀kúnnù ó wà nílé, ọmọ olówó wà nílé ẹ̀kọ́. Ọmọ olówó lọ sí skul, ọmọ tálákà wà nílé. Strike ti bẹ̀rẹ̀ nílẹ̀ Nàìjíríà lónìí. Àwọn òṣìṣẹ́ ti daṣẹ́lẹ̀. Ọ̀pọ̀ àwọn ọmọ olówó tó wà nílé ìwé yìí bàbá tí wọ́n wà nílé torí iṣẹ́ ìjọba ni bàbá wọn ń ṣe. Ọ̀pọ̀ àwọn ọmọ tí ò fi bẹ́ẹ̀ rí jájẹ tó wà nílé bàbá tí wọ́n wà ń bíṣẹ́ torí iṣẹ́ àdáni ni wọ́n ń ṣe. Ṣẹ̀rí pélé ayé yìí ò báláǹsì báyìí. Àwọn ọmọ kan wà nílé ìwé, àwọn ọmọ kan wà nílé. Ìbéèrè kan tún wá wà tí mò ń wójútùú sí o. Ẹ̀yin ejò àtẹ̀yin adìyẹ èwo ló wúlò fọ́mọ aráyé jù? Ẹ̀yin adìyẹ. Ẹ̀yin ejò àbẹ̀yin adìyẹ èwo ló wúlò fọ́mọ aráyé jù? Ẹ̀yin adìyẹ ni fún torí jíjẹ lẹ́yìn adìyẹ. Ẹ̀yin ejò àbẹ̀yin adìyẹ èwo ló wúlò fọ́mọ aráyé jù? Ẹ̀yin adìyẹ ni tó yẹ ó wúlò fún jíjẹ. Ṣùgbọ́n nínú ejò àtàdìyẹ èwo ló lágbára jù? Ejò ló lágbára. Kí ló wá dé tó jẹ́ péjò tó lágbára jù ẹ̀yin ò wá wúlò fọ́mọ aráyé tó ẹ̀yin adìyẹ tí ò lágbára? Nítorí pé ejò ó lágbára kò gbọdọ̀ géèyàn jẹ orú ẹ̀ ń pààyàn. Ṣẹ́dìyẹ ò kí ń géèyàn jẹ ni? Adìyẹ kan máa ṣàǹkan kò ṣe èèyàn ní nǹkan kan. Lọ́dọ̀ kan ẹ̀yin adìyẹ wúlò jẹ̀yin ejò lọ. Arábìnrin kan wà bí Ọlọ́run bá ní kó ṣe kò ń gẹ́ mi lónìí mo kí kú oríire torí mo fẹ́ mú ọ̀rọ̀ kan jáde lára ẹ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá àwọn obìnrin bíi 4 kan tò síbẹ̀ yẹn wọ́n ló pọ̀ làwọn. Obìnrin yẹn tẹ̀lé mi láti ìgbà tá ti bẹ̀rẹ̀ tá fi ṣe tán. Ṣé rí gbà tá máa ṣe tán yẹn kíní kan wá ṣẹlẹ̀. Mo sọ fún gbogbo yín mo ló ṣeé ṣe kí n padà wá bí lọ́sẹ̀ tó ń bọ̀. Wọ́n wá lóbìnrin yẹn máa lọ síbi tó ti ń tajà ní skul. Ó wá ní bóyá kóun má lọ skul. Èmi wá sọ pé irọ́ kó lọ bọ́lọ̀ ń bá sọ pé a máa pàdé nígbà tọ́lọ́run wá fẹ́ ṣe bó ṣe ń ṣe kò wá sí skul lénìí.
gbogbo ìwọ tó ń wò mí lásìkò yìí ó ní ṣopó ọ̀sán gan. ìyá wa Mosebọ́látán Johnson èní lọ́jọ́ bí wọn màmá arúgbó kan ló tún mú bọ̀ nítorí Ọlọ́run ẹ wò ẹ má dààmú màmá yìí jù màmá ẹgbà obìnrin kan ṣọjọ́ ìbílẹ̀ ní Mosebọ́látán Johnson ẹ bá ń gbàdúrà fún. bí orúkọ Jésù Mosebọ́látán Johnson. Mosebọ́látán Johnson kọ́lọ́ ló dùn àjẹ́ kó ṣoríire kó lè máa ṣe lọ́dọọdún káṣí rẹ̀ máa bò ọjọ́ bí òun ṣe kó má ràn rà kó má ràn sọnù kí kankan má ṣe. ẹgbà ẹgbẹ̀rún márùn-ún nìyẹn ó yẹ máa mú màmá lọlé. ọmọ olówó wà níléèwé ọmọ mẹ̀kúnnù wà nílé ọ̀pọ̀ nínú àwọn ọmọ mẹ̀kúnnù yìí àtọmọ olówó tán jọ ń gbàdúgbò ọ̀rẹ́ ni wọ́n ṣùgbọ́n àwọn ti fa àwọn ọ̀rẹ́ wọn lé àwọn lọ síléèwé bí o bá lówó lọ́wọ́ tí ọmọ ẹ bá jẹ́ ọ̀rẹ́ ẹnìkan tí ò lówó ìwọ náà gbìyànjú láti support education náà tí wọ́n bá sọ pé ọmọ ti ẹnìkan ló máa tọ́ àwọn ọmọ tí wọn ò tọ́ tán bá di jàgídíjàgan máa disturb ọmọ tiẹ̀ ẹ̀yin ejò ẹ̀yin adìyẹ àtẹ̀dìyẹ àtẹjò Ọlọ́run ló dá wọn ejò lágbára ju ẹdìyẹ lọ ṣùgbọ́n ẹ̀yin ejò ò fi bẹ́ẹ̀ wúlò tó ẹ̀yin adìyẹ. Mosebọ́látán Johnson ló ń ṣọjọ́ bí màmá ẹgbà Mosebọ́látán Johnson ẹ bá ń gbàdúrà fún ẹni lọ́jọ́ bí ẹ. Mosebọ́látán Johnson ó ń ṣọjọ́ bí lónìí ìgbà ọdún kan. ẹgbẹ̀rún márùn-ún ni ẹ. Mosebọ́látán Johnson ó ń ṣọjọ́ bí lónìí ìgbà ọdún kan ni a máa ṣe lọ́dọọdún nǹkan kò ní í ṣe. Mosebọ́látán Johnson kò ní wá tì wọ́n ní wọ́mọ ẹtì ó ń ṣọdún ní igba ọdún kan ni kò sì ń máa ṣe ọmọ rẹ̀ kò ní ṣáà. ṣé gbogbo arúgbó tá a rí tó ń ráre lọ́jọ́ alẹ́ ṣé ọ̀pọ̀ nu wọn ló fàárọ̀ ṣeré ni ṣé gbogbo arúgbó tá a rí lọ́jọ́ alẹ́ ṣé gbogbo wọn ló fàárọ̀ ṣeré ni. mo rí bàbá kan ní Ìjẹ̀mọ̀ bàbá tí mò ń sọ ìtìlé ní 70 years bàbá yìí dẹ̀ ń tagi ó ń ṣagi bàbá 70 years wá rí lórí péjì láìpẹ́ yìí kí lẹ sọ ìyá mi. kí ló wá fà. ṣé gbogbo arúgbó tó rí lọ́jọ́ alẹ́ tó ń ráre ló fàárọ̀ ṣeré níbèrè tí mo béèrè. mo wá ń sọ̀rọ̀ bàbá arúgbó kan tó ń ṣẹ́ gìtà níjẹ̀mọ̀ màmá yìí ló dá sí kí lẹ ló ṣẹlẹ̀ ìyá mi. mo ní kò fàárọ̀ ẹ̀ ṣeré àkọọ́lẹ̀ ẹ̀ ni torí kò ń bẹ̀. màámi ẹ gbọ́ nínú ẹyin ejò àtẹyin adìyẹ èwo ló wúlò fara ayé jù. ẹyin adìyẹ yẹn máa wúlò torí gbogbo ọ̀nà náà lè lò sí. bá mi fún ya ìlaṣọ kan ẹ bá ń gbàdúrà fóbìnrin kan ní lọ́jọ́ òbí ẹ̀ orúkọ obìnrin yẹn ni Mosebọ́látán Johnson. Yowódé ẹni yẹn ń ṣe ọjọ́ òbí kẹ́ ẹ̀ ṣàdúrà fún pé aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ó yá ẹ ṣàdúrà fún. wọ́n ní obìnrin kan ń ṣọjọ́ Ọlọ́run jẹ́ ó túbọ̀ dàgbà sí i ó má sọnù nǹkan má ṣe ọmọ ẹ̀ lẹ́yìn tó bá dàgbà gan pàápàá gbogbo oore tó ń ṣe wá yìí kó mọ̀ Bọ́lá Mosebọ́lá Johnson òun lorúkọ obìnrin yẹn. amẹ́gbà ẹ lọ fẹ́lẹ́ náà oúnjẹ ẹgbẹ̀rún márùn-ún nìyẹn. aṣọ tá a tún mú lóṣù yìí rèé. nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ̀ṣẹ̀ wọ́n tẹ̀lé ẹ̀ní kùnà ẹ̀ní gbọ́mọgbò. gbogbo ihò tó o bá gbẹ́ ló máa dí bí wọ́n bá fẹ́ ṣe foundation lé wọ́n á ní kán gbẹ́ kó jìn kí foundation lè dúró dáadáa nígbà tán bá bẹ̀rẹ̀ sí tó blọọkù sórí ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ kán má dì torí tán bá di ó máa ṣàkóbá tán bá tún wá di náà tán fìlì ẹ̀ tán bá fìlì ẹ̀ dáadáa tí wọ́n ń rọ̀ṣì tó rán fẹ́ kọ́lé kò pẹ́ kò jìnnà ó sì máa rì bó ṣe wá ń rì yìí náà ló máa fẹ́ tilé tán bá gbé sókè kò sí ihò náà tó o lè gbẹ́ tó o ní dí bó o bá di lénìí ó máa affect ẹ lọ́jọ́ iwájú. ẹ̀yin ejò ẹ̀yin adìyẹ ìyàtọ̀ ẹ̀ yàtọ̀ síra wọn. Mosebọ́látán Johnson onírọ̀jọ́bì aṣọ̀pọ̀ ọdún láyé. kí ni màmá sọ. àti ìrẹsì ọdún ara ìdí wa. ó kí alásàlátù ní. ẹ̀bẹ̀ ni sà. àǹkárá yìí ni a fẹ́ lò fún ọdún iléyá nínú tí Katsina ti ronú ẹ̀ rí. so bí wọn náà bá ń wo bí o bá fẹ́ bá ara àwọn aṣọ yìí o lè ṣe bẹ́ẹ̀ ẹ gbà màmá Mosebọ́látán Johnson. Mosebọ́látán Johnson ó ń ṣe ọjọ́ ìgbà ọdún kan a ṣe dúró
àṣedígbàdígbà èyí ṣàṣetì èyí ṣàṣeyìrì ọlọ́run àgbàdúrà rẹ̀. mo ṣe Bọ́lá Johnson á ṣàìmọye ọdún láyé ìgbà ọdún kan ni wọn kò sí máa ṣe ọmọ ẹ. mo ṣe Bọ́lá Johnson olúwa wà pẹ̀lú olúwa dúró tì ẹ́ àánú ọlọ́run olúwa fi yí ẹ ká wá ṣàṣeyọrí ìgbà ọdún kan àìmọye ọdún a máa ṣe. ṣé ẹ mọ bébèrè òṣèpọ̀ bọ́ ìjókòó ń sìn arúgbó mi wà bùkátà tóun ní kò tó tẹlòmíì ò tí ì kì í ṣarúgbó ta ló sọ bá dáa fún yín. èmi ni mo sọ bẹ́ẹ̀ o á dáa fún yín fún nǹkan tẹ́ ẹ sọ yẹn àwọn oníbùkátà pọ̀ rẹpẹtẹ. ṣe rí àwọn tó rán wa ń ṣe yìí náà àwọn náà ní bùkátà ṣùgbọ́n nínú ìwọ̀nba tán ní ni wọ́n ń ṣe ṣe rí tán bá ní kí n ṣe yẹn ibi tán bá ní kí n ṣe sí ni mò ń ṣe sí. ẹ̀yin ẹ dìde ẹ wá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ màmá lásàlátù ẹ máa bọ̀ mo wá fẹ́ kẹ́yìn fúnra yín kẹ́ wá fira yín sípò ẹni tó wà ń lo òyìnbó ní òtútù tó ń ṣiṣẹ́ tó máa san ọ̀pọ̀lọpọ̀ bíl tó dẹ̀ ní ẹbí tóun náà ń bójútó tó wá fún èmi lówó kí n bá òun farúgbó tí mo wá fúnru wọn tó bá jẹ́wọ́ náà ní báwo ló ṣe máa feel. inú mi ò lè dùn sí. mo ṣe Tọ́lájọ́ Bọ́ǹsì oníṣọ́jọ́ òbí wà á ṣoríire o àdúrà ara máa kún o ó nífẹ̀ẹ́ lè ṣàṣemọ́ o. mo ṣe Bọ́lá Johnson tó ń ṣọjọ́ ìbí lónìí ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ wàá ṣàìmọye ọdún láyé o ò ní kú sọ́nà bí èéfì o. mo ṣe Bọ́lá Johnson wàá ṣọpọ̀ ọdún láyé o àdúrà mi lè dá fún ẹ o ṣàdúpẹ́ lọ́wọ́ ẹ lọ́pọ̀lọpọ̀ ìjọba dá fún ẹ o ìjọba ṣe gbọ̀ngàn ìjọba fi ọtí àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ fẹ́ rajà kí ló ń tà ẹ̀bà kẹfẹ́ fẹ́ bà sí. kàṣnà tí èlé bàbá àgbà ẹ ti fún lówó. owó kẹwọn ní fún yín lówó. kò ṣe Bọ́lá Johnson yóò ṣe okú ìnáwó ọlọ́run àwo ẹ̀ wá aṣọdún mọ́dún wá aṣoṣù lóṣù o olùfojúsùn kọ́ ọmọ o àìnífaragbára àríwá ẹ̀ tí o ọlọ́run àṣà àánú rẹ̀ jù yìí lọ o. Bọ́lá Johnson ó ṣọjọ́ ìbí lẹ́nu àáfẹ́ ọjọ́ ìbí rẹ̀ ṣe ń rí lágbára ọlọ́run gbogbo ohun tó dáwọ́lé kò ní bàjẹ́ mọ́ lọ́wọ́. àwọn tó ń ṣọjọ́ ìbí ní oṣù yìí tán jẹ́ olólùfẹ́ ètò mi pọ̀ lára wọn ni sista lọ́lá fíríjì tó ń tutù June 8 lọ́jọ́ bí wọn ìyá àdínní ètò yìí alájà Sekinatula wàrà fana ọmọ kánú alẹ́ inú oṣù yìí lọ́jọ́ ìbí tiwọn náà arábìnrin kan tún wà ìyá àbẹ́ta ẹni tí ẹ lọ́jọ́ ìbí àwọn ìbẹ́ta a kí àwọn náà pé wọ́n kú oríire ọjọ́ ìbí tọmọ wọn torí tọmọ wọn ìbẹ́ta wọn tó ń ṣọjọ́ ìbí lẹ́nu. Kasinati ló ń ṣàdúrà bàbá Ọpẹ́yẹmí fún gbogbo olólùfẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún ẹ ò màmá ní wọ́wọ́ tí a mi ná ẹ ò màmá ní fọlá pìtàn láéláé àdùn tó ní ṣúgà ń dẹ́kọ̀ ọlọ́run jọ̀rọ̀ yóò dùn dọjọ́ alẹ́ má fẹ̀kún yọrí ìdùnnú yìí má fẹ̀kún yọrí ìdùnnú yìí má fẹ̀kún yọrí ìdùnnú yìí má fẹ̀kún yọrí ìdùnnú yìí. gbogbo ohun tí ẹ fà láàfíà kó jọ má jẹ́ kó wọn tà tẹkùntẹkùn Zuli Jalali wali kirami má jẹ́ fìnira lólé ayé o. gbogbo ohun tí ẹ bá láàfíà. ẹ̀yin olólùfẹ́ Kasinati káàkiri àgbáyé tẹ̀ jẹ́ kéde òkú ẹ̀ ṣe. Zuli Jalali wali kirami má jẹ́ fìnira lólé ayé o. àmì ọlọ́run gbogbo olólùfẹ́ Kasinati ó káàkiri àgbáyé tẹ̀ jẹ́ kéde òkú ẹ̀ ṣe. mo ṣe Bọ́lá Johnson lọ́wọ́ àrùn lọ́wọ́ àdúrà gbà ojú òní tí ẹ ò ní rí dààmú ò ní rí wàhálà. mo ṣe Bọ́lá Johnson ìgbà ọdún kan wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ó ní rí wàhálà ò ní rí dààmú aláàdá ọmọ rẹ̀ sí. mo sọ Bọ́lá Johnson wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún o ògbọ̀n ní gbọ́mọ̀ sí o ọ̀hún ní okú ẹ wálé wà á máa lọ re wà á máa bọ̀ re. mo ṣe Bọ́lá Johnson ó ń ṣọjọ́ ìbí lónìí kò sí máa ṣe ọmọ ẹ̀ àríbá àmáríbá àmárílò ó sì máa ṣe ọmọ ẹ̀ o. mo ṣe Bọ́lá Johnson wà á máa lọ re wà á máa bọ̀ re ọdún ayọ̀ ló máa ṣe ọmọ nìkú sílé díẹ̀ o. mo ṣe Bọ́lá Johnson ó ní kúkú oró mọ́tò rẹ kò ní dààmú wọn ní fi ẹ́ ṣọwọ́ sílé wàbẹ́kúta ọjọ́ ìbí tó ń ṣe lénìí kò ní jáṣe mọ́ fún ẹ o. aṣọ ló ń bàṣírí ara
gbogbo ìwọ tó ń dá ṣètò Katsina tí ṣúgà ó ò ní rìn ìhòhò. gbogbo èèyàn láàánú káàkiri àgbáyé tẹ́ ń fi owó sórí ètò yìí tẹ́ ń ṣàánú àwọn èèyàn tẹ́ ẹ̀ mọ̀ rí Ọlọ́run ò ní dáwọ́ oore dúró ní ayé yín. aṣọ náà ni mo kó fún wọn yìí tuntun leléyìí tá a fẹ́ lò fọ́dún iléyá bọ́dún iléyá ṣe ń bọ̀ yìí kì í ṣe gbogbo àwọn tó jí lónìí ló máa ṣe ṣùgbọ́n ẹ̀mí tiẹ̀ ò ní lọ. mo ṣe Bọ́látán Johnson tó wá ń ṣọjọ́ ìbí lónìí tó ń ra aṣọ fún àwọn 35 tó ń tún fún wọn ní 5,000. màmá yìí ti dàgbà wọ́n láwọn ọmọ ọmọ ẹ ní fojú sunkún wọn. Ọlọ́run má ṣèmí náà lágbówó kà lásán torí ọ̀pọ̀ owó ló fi ń rán mi sáwọn èèyàn. wọ́n ti fi rẹsì rán mi fáwọn èèyàn rí, wọ́n ti ra mọ́tò fáwọn èèyàn pasẹ̀ mi, wọ́n ti ṣí ṣọ́ọ̀bù fáwọn èèyàn pasẹ̀ mi. Ọlọ́run má ṣèmí náà lágbówó kà lásán. bí ìwọ náà bá ń wo ètò ìbílẹ̀yà ṣe ń bọ̀ yìí, ìwọ náà dáṣọ àṣírí bá àwọn èèyàn. mo ti bẹ̀rẹ̀ ó ti lé lọ́dún 4 mo délùú kan ní Ọ̀ṣun lọ́dún kan bí mo ṣe ní kàn ṣe rèé o, àṣírí yín ò ní tú. ìyá mi mo ṣe Bọ́látán Johnson èèyàn 35 náà raṣọ fún ẹ̀rín ní o kẹ́yìn ayé Alájà Ṣẹ̀kẹ́ ẹ̀rín ní o, Sista Lọ́lá ẹ̀rín ní o, Ọmọ́táyọ̀ ìyá àbẹ́ta ẹ kú oríire ọjọ́ bí àwọn ọmọ yín. àárín ẹ̀yin àtọlọ́run ò ní dàrú. mo ṣe Bọ́látán Johnson wàá ṣọ̀pọ̀ ọdún láyé o, ọdún ayọ̀ rò má jẹ́ fún ẹ o, ó ní rí ìbànújẹ́ o. ìdí Bọ́látán Johnson ó ní rí ìbànújẹ́ aṣọ àṣírí ara dàbò ẹ̀ parí. èsì Tọ́lá Johnson ìṣọjọ́ òbí kó má fi ìṣàṣe mọ́ orí rẹ̀ wọ bóde kí nǹkan máa ṣe ọmọ rẹ o, kó má kú kó má run kó má fi ìṣàṣe mọ́ kọ́ rẹ̀ máa rókè. mo ṣe Tọ́lá Johnson àṣírí àwọn máa bọ̀ lọ́wọ́ àmọ́ rẹ̀ máa bọ̀ ó ní fọjọ́ lọ́jọ́ lọ́nkan kò ní iṣẹ́ ò ní padà taraka. Bọ́látán Johnson ó ní rírì ìkúrì bí iṣẹ́ á máa ròkè o. ọjọ́ ìlẹ́wọ̀n tún ṣọdún tó ń bọ̀ àìmọye ọdún báyìí ló bá ṣe lágbára Ọlọ́run. mo ṣe Bọ́látán Johnson òun ṣọjọ́ òbí wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún kò sí wọn máa ṣọmọ. màmá kílẹ̀ ní sọ́nsìn ẹni. èmi náà ti ṣàgbọ́n ní ìdèdè wa rè máa rí. ẹ wá láwọn tó ṣe kí ni. èmi ìdèdè wa rè máa ṣoríire ká máa rí ká máa rí. mo wá rí ẹ láwọn tẹ kó wá. èmi ṣàní jọ wá. pé ká ṣe kí ni. èmi kò bá ṣe akọyin ní àdáyé. ẹ náà ẹni ká fún wọn lẹ sọ mo gbọ́ yín. ẹ yá ṣe báyìí ó ti tán léde ẹ wá fún wọn nínú tó wà lọ́wọ́ yín. Ọlọ́run á dé ẹ̀ sí, Ọlọ́run á wẹ̀ ọdún kan ni, igba ọdún kan ni. wọ́n ní fòkú ìrànṣẹ́ sílé lágbára Ọlọ́run. tó ẹ̀yin ìyá mi ó tún dijọ́ mi ọjọ́ rẹ o. o ṣé ọkọ mi o ṣé o. ẹni kí ni. ìyá arúgbó ìrè mo tẹ̀ wá ọ̀rẹ́ mo tẹ̀ lè wá ọwọ́ rẹ̀. sáwọn lẹ mú wá ní abẹ́ ìfúnra yín. ọ ni mo mú wá ni mo mú wá. báwo lọ yìí jẹ́ sí. ọ̀nà bí mi. màmá ṣe bọ́mọ yín ni wọ́n. ọmọ mi wà Ọlọ́run á wà pẹ̀lú. ẹ já fún ìyá àtọmọ. màmá ẹgbà ẹ bá ń ṣàdúrà fún mo ṣe Bọ́látán Johnson. Ọlọ́run á gbà sí oníṣà rẹ̀ tọmọtọmọ lọ́wọ́ àmbúrẹ́là bọ̀ lọ́wọ́ àgà lórí. bó ṣe Bọ́látán Johnson Olúwa bá wa ràn lọ́wọ́ Olúwa ràn lọ́wọ́ Olúwa dé òtì Olúwa má gbé ya Olúwa má ràn lọ́wọ́ àṣírí àmà bò. kò sí ohun tó burú jù bí ìwọ náà bá ń wò mí tó lè sọ pé cars ẹ gba iye owó yẹn tún wá bá mi bless wọn. bójá aṣọ ló fẹ́ rà láti fi ránṣẹ́ sí wọn lè ṣe é, bó sì jówó ló fẹ́ ṣe o lè ṣe é. sórí pé wọ́n pọ̀ gan-an àwọn arúgbó pọ̀ ń bí o, ìwọ náà àdàgbà wàá darúgbó. mo ṣe Bọ́látán Johnson tó ń ṣọjọ́ òbí ò ní fẹ́lẹ́ ìdágbére fáyé ò ní fi ṣàṣe mọ́ ọwọ́ àròkè ò ní rí kú ọmọ ìwọ̀n re báyìí ò ní dolówó àtijọ́ o. mo tún rí kinní kan ni o, ọ̀kan lára àwọn tí ìyá mi máa ń gbé ọjà fún nígbà tó wà láyé tó ń bá tajà màmá náà rèé ìyá Títí ẹgbà mo ṣe Bọ́látán Johnson ẹ bá ń gbàdúrà fún. ọlọ́jọ́ ibi ìjókòó ewéèrè kó dá wà lóhùn ọdún kan gbọdún ni lágbá èdè Jésù. nínú ẹ̀yin ejò àtẹ̀yin adìyẹ èwo ló wúlò fọmọ aráyé jù? ẹ̀yin adìyẹ àbẹ́yin ejò? ẹ̀yin adìyẹ àbẹ́yin ejò? Bọ́látán Johnson adúlára àgbà
kọ̀ọ̀kan kò ní ṣe wọn kò ní ṣe ọmọ rẹ̀ ọkọ ọba àdá ọba kò ní ṣàlẹ̀sẹ̀ ọṣẹ ọdún ní àṣà ìmọ̀lẹ̀ ọdún. mo ṣe Bọ́lá Johnson wá sóríire ọdún yìí ọdún ayọ̀ ló máa jẹ́ èyí tó máa ṣe lẹ́ẹ̀mí àájù yìí lọ kò sí ohun tó máa ṣe ọmọ ẹ. Bọ́lá Johnson wá sóríire wàhálà nìyọ oníràrú onírìdààmú. ṣe rí obìnrin ní ọ̀sẹ̀ tó kọjá tí mo wá bí ni mo ti rí wọn ṣùgbọ́n nígbà tí mo fẹ́ kó òǹbí lọ́sẹ̀ tó kọjá mo ní pé màá wá bí lénìí ẹ wá ní pé bóyá ẹ máa wà ní skul. mo ní under maybe pé mo lè máa lọ. èmi wá sọ fún yín pé kẹ́ ẹ lọ àmọ́ tọ́lọ́run lè ṣe but Ọlọ́run wá sọ pé ó dáa kí gbogbo skul gan máa open lénìí. bẹ́ẹ̀ni. sórí obìnrin ẹ̀mí mi ní kẹ́ bá mi ràn lọ́wọ́ wàláì Ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan. orúkọ mi ni Tèmítáyọ̀ mo jẹ́ ọmọ Ìgbòrè níbí báyìí ọkọ mi orúkọ ọkọ mi jẹ́ Razak Adéàga mo bímọ 3 ìgbà tí third born mi tó máa pé ọmọ 3 years ọkọ mi ṣaláìsí ní ọjọ́ burúkú yìí mo ti ṣe ọbẹ̀ tán tábà tẹ̀ ti ṣe ọbẹ̀ tán bẹ́ẹ̀ ọjọ́ tábà ṣe bẹ́ẹ̀ àkí máa ń jẹ òkèlè ráìsì ni owó tó wà lọ́wọ́ mi mo fi ṣèbẹ̀lẹ̀ pé tí bàbá ìbàdí wá fún wa ní owó àfi ṣe ráìsì owó ráìsì ni èmi ń retí gbogbo àwọn èèyàn kéètì gbọ́ ní induction ibi tí wọ́n máa ń jókòó sí bí ẹnìkan ṣe wá bá mi pé Yẹ́rẹ́fíà ẹ wá kí ló dé wọ́n ní ọkọ yín mo ní ẹ ó ti jáde wọ́n ní ọkọ yín ti násdẹ̀ǹtì o pé tẹ bá rẹ́jẹ̀ láàrin mo ṣàbá nínú ẹ̀jẹ̀ ó ṣáà lò bí ọjọ́ 3 wọ́n ṣe surgery fún at the end of the day ó kú gbogbo ìgbà tá à ń sọ yìí ọjọ́ tí ọkọ mi násdẹ̀ǹtì gangan ọjọ́ yẹn ló mú bíìlì school ọmọ mi pọ́n fẹ́ sanwó school gbogbo ẹ̀ ṣáà ṣe kinní fún mi láti ìgbà yẹn ọmọ yẹn ṣáà jáde primary 6 ó tún wọ secondary school mo ṣáà tún yí mọ́ ìyẹn first born mi yẹn àwọn àbúrò ẹ̀ ṣì wà ní private school tó ń lọ mi ò change Ọlọ́run fi ọ̀rẹ́ ọkọ mi kan ṣe gàrí tíra mi tí second born mi tó ń gbọ́dọ̀ ẹ̀ third born mi àti first born mi wọ́n ń gbé ní ọ̀dọ̀ mi a ṣáà yí mọ́ ọmọ mi yẹn náà first born mi yẹn náà ó tún jáde secondary school nígbà COVID-19 ní 2020 wọ́n rò pé ọmọ yìí ìgbà yẹn ó ti wà ní SS wọ́n nígbà ṣé ọmọ yìí mo máa jókòó sí ilé báyìí ṣé ọmọbìnrin dẹ̀ ni mo ṣáà decide pé kó máa lọ kọ́ṣẹ́ pharmacy iṣẹ́ pharmacy yẹn òun lọmọ yẹn wà nígbà tó máa fi jáde ó ti pé bí 2 years níbi pharmacy yẹn ó dẹ̀ jáde secondary school láti ìgbà yẹn ṣá result ẹ̀ fine ìgbà tó ṣe WAEC mo ní pé ká ti ra pé bóyá ká lọ gba NECO ọmọ mi ní pé rárá pé WAEC òun dá òun lójú pé ká lọ gba NECO mo tún fẹ́ lọ oníkàfẹ́ adé kan lọ gba NECO ó ní rárá pé kí result WAEC yẹn kó jáde ìgbà tí result máa jáde torí science class ló wà ìgbà tí result máa jáde mathematics nìkan ṣo ló já nínú WAEC aṣáàtúlò àtúnṣàtúndù mo ní kó ní sùúrù ó tún lọ ṣe NECO GC ó ṣàmù result wà nílé àmọ́ kì í ṣe pé tí bá sọ kó lọ ṣe JAMB ó máa waste ni nítorí apá kún mi ó dẹ̀ ń wù mí pé kó lọ sí school tó èmi ṣe decide pé kó sì máa lọ sí ibi tó ti ń kọ́ṣẹ́ náà so kò ní lè máa jókòó sí àdúgbò. sórí pọ́tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ kí ni ọjọ́ orí ọmọ yín yẹn báyìí. 17 years. obìnrin tó ṣe dáadáa yẹn. bẹ́ẹ̀. ní àsìkò tó yẹ kó o fẹ̀yìntì kó o máa jẹ wọ́n mọ́ o ò ní gbé wọn dìgbàdìgbà. àdánù ńlá ni o kọ́kọ́ èèyàn kú ní kékeré o ojú opó ń rí nǹkan o. madam ẹ fáwọn èèyàn ní account number yín sìn. ìyá mi mo ṣe Bọ́lá Johnson alájà Sekinat Lawal sista lọ́lá onífíríjì tó ń tutù ọmọ Táyọ̀ yá àbẹ́ta gbogbo ẹ̀yin lẹ́yìn jú àánú tẹ́ ẹ fẹ́ bá mi múràn lọ́wọ́ bóbìnrin wọ́n lè ti sọ fún wọn náà pé ṣe opó láàánú opó ọlọ́mọ mélòó 3 opó ọlọ́mọ 3 rèé o gbogbo ìwọ tó fẹ́ bá mi múràn lọ́wọ́ bóbìnrin yìí
ò ní dopò ọ̀sán gan. Màmá tó rugi sórí yẹn ẹ wá torí tí wọ́n ní mo ṣe tọ́jú aṣọ yìí lẹ̀ wàá rí páṣọ yẹn kẹyọ kan látàárọ̀ ọkàn mi ò fẹ́ nìkankan ni ẹ̀yin lẹ láṣọ yìí o mo ṣe Bọ́látán Johnson ló ń ṣọjọ́ ìbí lónìí ẹ bá ń gbàdúrà fóbìnrin yẹn. mo ṣe Bọ́látán Johnson Ọlọ́run á dá sí á dọ́mọ rẹ̀ sí kò ní pàdé àgbákò kò ní kó orúkọ Jésù Kristi Olúwa wa. Madam kí lẹ porúkọ yín náà. Ọmọ́táyọ̀ Adéàjà. Ìyá mi kan Ọmọ́táyọ̀ ìyá ìbẹ́ta èní lọ́jọ́ bí àwọn ìbẹ́ta yín arábìnrin ìrànlọ́wọ́ wo lẹ fẹ́ bá mi ṣe fún Ọmọ́táyọ̀ ìyá ìbẹ́ta ọmọ mélòó lẹ bí. Ọmọ 3. Ọlọ́run ti yanjú ọ̀rọ̀ yín. Ọmọ́táyọ̀ lẹ porúkọ yín. Ọmọ́táyọ̀ Adéàjà. Ẹ wá lọ́mọ 3. Bẹ́ẹ̀ ni ọmọ 3. Ìní lọ́jọ́ bí àwọn Ọmọ́táyọ̀ ìyá àbẹ̀ta àwọn wá ń jẹ́ Ọmọ́táyọ̀ Adéàga. Ìní wá lọ́jọ́ bí àwọn Ọmọ́táyọ̀ ìyá àbẹ̀ta. Ọmọ́táyọ̀ ìyá àbẹ̀ta ò ní mọ sàárè àwọn ọmọ yẹn. Èní ni àwọn ọmọ yẹn ń ṣe ọdún kan wọ́n á jolu ọmọ fún yín ẹ̀ẹ́dẹ̀ ní dolówó àná. Gbogbo ìwọ tó ń wò mí káàkiri àgbáyé Ọmọ́táyọ̀ Adéàga tí ó jẹ́ opó lọ́mọ kékeré láti bí ọdún mélòó lọ́kọ yín ti jáde láyé. Ó di 9 years 2016. Ọdún 9 rèé tọkọ wọn ti jáde láyé. Ẹ sọ tẹlifóònù àtàkán nọ́mbà yín. Account number mi 21 34 41 35 70 UBA Adéàga Ọmọ́táyọ̀ Àbákẹ́. Phone number mi 081 42 77 30 50. Mo gbàdúrà fún Ọmọ́táyọ̀ ìyá àbẹ́ta ipe ilé àti ọ̀nà wọn ní orúkọ Jésù kò ní dàrú. Ọmọ wọn ní orúkọ Jésù wọn ní fojú sunkún ọmọ. Olúwa wà pẹ̀lú ilé wọn. Ọmọ́táyọ̀ kí bẹ́tà máa kú kó ṣe rere kó ṣe 20 láyé kó ṣe 100 kó ṣe 50 Jésù Olúwa wa. Gbogbo wọn tí wọ́n fẹ́ ràn mí lọ́wọ́ ní orúkọ Jésù ilé aláyọ̀ wọn ò ní dílé ẹkún. Àánú tó ti ń fọhùn lórí ayé wọn ní orúkọ Jésù kò ní dágbére fún wọn. Ànújẹ́ ò ní wọbẹ̀. Olúwa dúró tì wọ́n. Ilé wọn ò ní dílé kíkorò. Ilé wọn ò ní kan. Ọ̀nà wọn ò ní dojúrú ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lẹ́ẹ̀kan sí mo kí àǹtí Ọmọ́táyọ̀ ìyá ìbẹ́ta èní lọ́jọ́ bí àwọn ìbẹ́ta wọn. Ní ìparí ètò yìí ni mo rí arábìnrin kan láti ọ̀sẹ̀ tó kọjá. Èní lẹ̀mí mi rọ̀ mọ́. Kódà ó fẹ́ lọ bí iṣẹ́ ó lòun lè má lọ. Ṣùgbọ́n Ọlọ́run wá ní kí gbogbo àwọn tó kún lọ bí iṣẹ́ yẹn kú má lọ. Pé kí strike wà. Pé kọ́mọ olówó wà níléèwé. Pé kọ́mọ mẹ̀kúnnù wà nílé. Ọmọ́táyọ̀ Adéàga ló ń jẹ́. Bí ọdún 9 ló ti di opó. Àdágbé àdáfà lòun nìkan ṣe. Kò sẹ́nìkan yàtọ̀ sọ́lọ́run. Ó gbìyànjú lórí àwọn ọmọ obìnrin kan wà ó ló mọ̀wé dójú ẹ̀ nígbà tó ṣẹ̀záàmù gbogbo ẹ̀ ló mú yàtọ̀ sí mathematics. Ó ti sàkán nọ́mbà àti tẹlifóònù nọ́mbà ẹ̀ bí Ọlọ́run bá fi sí ẹ lọ́kàn láti bá mi mú dùnnú bá mi ṣe. Máa retí àwọn àgbà olórin kan lórí ètò yìí lọ́sẹ̀ yìí kó o tún máa retí mọ́ṣáláṣí kan tóbìnrin kì í kírun. Mi ò rí yẹn rí o. Mọ́ṣáláṣí kan wà tán lóbìnrin kì í kírun. Kí nìdí tóbìnrin ò fi gbọ́dọ̀ kírun bẹ́ẹ̀? Kó o tún máa retí àwọn òṣèré tíátà lórí ètò yìí lọ́sẹ̀ yìí. Mo ṣe Bọ́látán Johnson ẹ̀mí yín àṣọpẹ́ Ọlọ́run ò ní fọdún yìí ṣàṣemọ́. Olóhùn agbérin tó ń fa gbogbo tí mọ́ra ṣètò bí ẹni orí ẹ̀ yàtọ̀. Onígbòjé ìgbádùn tẹ́nìkan kì í gbọ́ kó má tàdíreke kàsínà tí èlè lèrè babaláyé náà sí gẹ̀gẹ̀ ṣúgà mi ó dùn gan. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹni ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.